mo mà kí yín o wípé àtúndé bí a ti ń dé o. A mà tún ti yọ bí èjì ìyálẹ̀ta gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ mi pé ojú tẹ́ fi rí wa kò ní fọ́ o, bákan náà etí tẹ́ fi gbọ́ wa kò ní di. Ìròyìn ayọ̀ ti dé o. Àwọn àgbààgbà Fúlàní ti fi ọwọ́ wọn pín Nàìjíríà ní òmìnira bá dé. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ìròyìn tó tún lọ lọ́wọ́lọ́wọ́ leléyìí o wípé àwọn àgbààgbà Fúlàní ti fẹ́ wá ara wọn pín orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ìròyìn kan ti tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí, information kan tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé kò kí ń ṣe fake. Àwọn information yìí bó ti sọ díẹ̀ nípa ẹ̀ ní àná, information lọ́wọ́lọ́wọ́ tó tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ yìí ni wípé wọ́n tún ti ṣe kíni, àwọn Fúlàní yìí ti gba ọ̀nà mìíràn, wọ́n ti gbà yọ o, wọ́n tún ti gba ọ̀nà mìíràn yọ báyìí. Ṣé rí information kan tó wà lọ́wọ́ báyìí ni pé pẹ̀lú bá a ṣe ń pariwo tó, pẹ̀lú bá a ṣe ké ẹjọ́ ṣé àáké tó ni, ṣé àpariwo tó ni, ó ṣe jẹ́ wípé àwọn arábí yìí wọ́n ṣàfẹ́ wá àfikọ́ ṣàwá bó ṣe bá ti Yorùbá nation jẹ́, wọ́n fẹ́ ká gba òmìnira. Kí ló dé? Ẹ wo pẹ̀lú bá a ṣe ń pariwo tó yìí, bet ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ náà gan-an? Ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá rẹ́rẹ́ ti rú o. Ẹ wò ó bọ̀ àwọn ládẹ́dẹ́ àti ẹ̀dá àwọ̀dé mọ́ tójú tì yé báyìí lápárọ̀ wá fẹ́ fi máa rí nǹkan tó lọ. Lọ́wọ́ yìí rẹ́rẹ́ ti rú o pẹ̀lú bí a ṣe pariwo still yet gbọ́. Ṣé mọ̀ pé last month ni à ń sọ wípé àwọn àgbààgbà Fúlàní kan wọ́n sá lọ sí Ethiopia. Bẹ́ẹ̀ ni tá a sọ wípé àwọn àgbààgbà Fúlàní ti sá lọ sí Ethiopia pé wọ́n dẹ̀ ṣe meeting upon meeting eré ìbú wọn yẹn tó ń ṣe meeting upon meeting. Now mo fẹ́ tún sọ fún yín wípé wọ́n tún ti gbọ̀nà mìíràn yọ. Meeting upon meeting wọn yẹn Trump tún ti mú ọ̀nà mìíràn, Trump ti mú wọlé. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí o, ẹ jẹ́ ká jí lójú oorun. Wọ́n ti mú ọ̀nà mìíràn yọ o débi pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti fẹ́ máa darí bọ̀ ní ilé. Ìyẹn àwọn àgbà Fúlàní wọ́n ti fẹ́ máa darí bọ̀ ní ilé báyìí. Ṣùgbọ́n bó ṣe ń darí bọ̀ ní ilé yìí, ó ní àwọn ìwà kọ̀ọ̀kan tí wọ́n ṣe. Bẹ̀tì nǹkan tá a gbọ́ ni pé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn Fúlàní mìíràn wọlé. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn arábí ti fẹ́ máa darí bọ̀ nílé o. Bẹ̀tì nǹkan tá a gbọ́ ni pé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn Fúlàní míì, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó wọn wọlé báyìí. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ rí wípé ọ̀rọ̀ wọn dàbí egbèyàn tẹ̀ tá a ṣe paná nìkan rú. À ń gé wọn lọ́wọ́, wọ́n tún bọ òrùka. Wọ́n ti kó àwọn Fúlàní míì wọlé o láti wá fi ojú àwa ọmọ Yorùbá nation hàn màbo, láti wá fi ojú àwa ọmọ ilẹ̀ Yorùbá hàn tó dáa ká má sọ nǹkan míì. Torí tí gbogbo wa bá rántí dáadáa, a máa rántí pé irú nǹkan báyìí ni wọ́n ṣe nígbà ayé Goodluck Jonathan, ìyẹn ex-president. Irú ọ̀nà yìí ni wọ́n gbà nígbà ayé ti Jonathan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ìjọba ẹ̀ làkàlàkà. Ọ̀nà náà irú ẹ̀ náà ni wọ́n tún tọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ mọ̀ pé irú ọ̀nà yẹn ni wọ́n tún ṣe kíni, ni wọ́n tún darí tọ̀ báyìí. Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. Nítorí pé nígbà tí ó fẹ́ lọ lẹ́lẹ́ẹ̀kejì, gbogbo wa la mọ̀, even oyún inú gan, ọmọdé inú ó mọ̀ pé Jonathan wọlé. Wọ́n mọ̀ pé wọlé, but wọ́n da gbogbo ẹ̀, wọ́n ṣe kíni, wọ́n twist ẹ̀, wọ́n da gbogbo ẹ̀ ríboríbo ni o. Tó fi jẹ́ wípé ó fi bọ́bọ lọ́wọ́. Now ẹ ti máa rí lórí social media, ẹ ti máa rí káàkiri, ìyẹn ní orí social media níbi tí wọ́n ti kó àwọn mọ́tò ti army wọlé. Bẹ́ẹ̀ ni tó ti kó àwọn jagunjagun wọlé. Àwọn jagunjagun eléyìí wọ́n ṣe kèrè mi lásán, with full force ni àwọn eléyìí fi wọlé wá. Kódà wọ́n wọlé tọ́ torótoró ni o. Mi ò wá mọ̀ bóyá wọ́n wọlé tọ́ títí pààyàn ni torí irinṣẹ́ ọwọ́ wọn
irinṣẹ́ ọwọ́ wọn àfi ó ju tàwọn tí àwọn àmọ̀tẹ́kùn lọ. Pẹ̀lú armor tank fún wọn lọ́ fi lóòdù wọn wọlé o. Ohun tá a gbọ́ ni pé wọ́n ní sójà ni wọ́n, pé wọ́n wọlé bíi sójà ni. Now ṣé ẹ mọ̀ pé òun la fi ń pariwo ẹ̀ torí armor tank yìí lọ́ fi ń rùn wọ́n wọnú Nàìjíríà so that wọ́n á máa tó bá fẹ́ máa wọlé wọ́n á máa ní àwọn sójà ni, wọ́n á máa ní àwọn àmì ló ń kọjá. Ó ga o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ń kó wọn wọlé ní ológúnlógún lọ́gànlọ́gàn, wọ́n ń kó wọn wọlé láti máa dà wá láàmú so that a ní lè rojú ráyè àti máa pariwo òmìnira mọ́. Gbogbo àwọn ọgbọ́n tí wọ́n ń dá nìyẹn, wọ́n ń kó wọn wọlé láti máa fi dà àwa Yorùbá láàmú so that a ní lè rojú ráyè àti máa ṣe ìjọba titi wa mọ́, tá a ní lè rojú àti máa pariwo òmìnira. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ogun ti dé o torí ọkọ̀ ogun ni wọ́n fi kó wọn wá. Ṣùgbọ́n táwọn ò mọ̀ ni pé ogun kan ò lè kó ilẹ̀ Yorùbá. Àwọn bàbá wa kọ̀ọ̀kan sì wà ńbẹ̀. Ogun kan kò lè kó ilẹ̀ Yorùbá. Nínú ìtàn a gbọ́ pé ogun kó ilẹ̀ Yorùbá rí. Ogun kan ò lè kó ilẹ̀ Yorùbá o. Wọ́n ti kó àwọn ajagun tí wọ́n wọlé báyìí. Wọ́n ti kó wọn wọlé ológúnlógún lọ́pọ̀lọpọ̀. Wọ́n kó wọn wọlé bí ibà. Irú nǹkan tó ṣẹlẹ̀ nígbà ayé Goodluck Jonathan nìyẹn. Nítorí pé gbogbo wa la mọ̀ pé ọ̀nà tí wọ́n lò ní ìyẹn ìgbà tó fi kó àwọn Chibok girls. Irú idea tí wọ́n lò léléyìí o tó dẹ̀ jẹ́ wípé wọ́n fi bà ìjọba yẹn jẹ́ ńgbà yẹn. Òun náà ló ń lò. Ṣé mọ̀ pé nǹkan tó ń lò yẹn nígbà tí Goodluck Jonathan nígbà tí ó sign confab. Bẹ́ẹ̀ ni ò nígbà tó sign confab. Wọ́n dẹ̀ ti mọ̀, wọ́n ti rí pé confab yìí ló máa lead sí separation orílẹ̀-èdè. Wọ́n ti rí pé confab yìí ló máa lead sí separation orílẹ̀-èdè. Bí wọ́n ṣe lọ sí Ethiopia nìyẹn. Ìyẹn that same thing ìgbà tí Jonah yẹn náà wọ́n lọ sí Ethiopia. Kódà wọ́n lọ Chad, wọ́n lọ Mali, wọ́n lọ Burkina Faso, Niger Republic àti bẹ́ẹ̀ lọ káàkiri gbogbo ilẹ̀ French country. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n ti lọ kó wọn wá nítorí wípé wọ́n wá dà àwọn èèyàn tó jọ bí Haúsá, tó jọ bí Bòròró lọ́ fi wá dà wọ́n jáde. Èyí tó tún dàbí Fulani ni wọ́n fi kó wọn wá o ní ìgbà yẹn tó kó wọn wọlé. Ṣé ẹ mọ̀ pé ìgbà yẹn ni àwọn tó kó wọlé ìgbà yẹn náà ni wọ́n lò tó ń pè ní Fulani X-Men ló ń jẹ́ Boko Haram now. Ṣé wá rí sí wípé tójú tìyẹ́ làparò fi ríran. Wọ́n tún ti kó àwọn míì wọlé báyìí. Ẹ wo ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ ká sí kíni. Ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral wípé kí gbogbo ọmọ Yorùbá ká máa ṣe kíni, ká máa fi tójú tìyẹ́ yìnyín o, ká máa dira nítorí ogun ti ń wọlé bọ̀ díẹ̀. Ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ bá mi tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation la fẹ́ o. No retreat, no surrender. La fi ń fẹ́ àsìkò ìdágbére fún yín wípé ó dàbọ̀.